Listen to your zodiac signs daily predictions for today, Thursday, April 17, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, April 17 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé, kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú náà láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n àbí ọ̀gá tàbí elder sí yín lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí wọ́n ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́, kẹ́ sì ṣe wọ́n láṣẹ yanjú ní kíákíá. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má fàkókò ṣòfò rárá lórí ohunkóhun lọ́jọ́ tòní. Táwọn èèyàn bá fẹ́ ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní, ẹ welcome ẹ̀, kò sí wàhálà. Ènìyàn kan tó tún súnmọ́ yín nínú mọ̀lẹ́bí gan, ó ṣeéṣe kí wọ́n ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn balẹ̀, kẹ́ mú sùúrù lò, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, inú yín máa dùn, ayọ̀ yín máa kún látàrí pé àwọn issue kéékèèké kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ nígbésí ayé yín ó dàbí ìgbà pé ó máa yanjú lásìkò yìí. Àwọn kan tí ẹ ní ọpọlọ pípé ó máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní láti mójútó àwọn circumstances, àwọn challenges èyíkéyìí tó ń wáyé látijọ́ mẹ́ta, pàápàá àwọn tó ṣe pé ẹ ní pẹ̀lú àwọn tó ṣe olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Gbogbo ẹ̀ pátá ló máa rọrùn, tí ẹ sì máa jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ má wá ṣàṣejù lórí ohunkóhun. Ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún dáadáa lénìí. Ẹ jẹ́ kára yín yá gágá. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Gbogbo àkókò táwa látòwòrọ̀ kùtù ṣáájú aago 11 àárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ọ̀pọ̀ àwọn tó jẹ́ olólùfẹ́ yín ó ṣeé ṣe kí inú wọn dùn, káyọ̀ yín kún lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó dára kí ẹ là ọkọ̀ àti ìgbà pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n ti ń fẹ́ wá pẹ̀lú yín látijọ́ mẹ́ta sì ni iṣẹ́ sì dàbí ìgbà pé ó pọ̀ rẹpẹtẹ, tẹ́ ti ń stress ara yín. Ẹ lọ opportunity ọjọ́ tòní tẹ́ fẹ́ fi relax díẹ̀ yìí láti lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín àti láti ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ jẹ́ kí gbogbo àwọn nǹkan tó dàbí àṣírí yín kó wà nípamọ́. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Bẹ́ẹ̀ sì ni tí ènìyàn bá ṣẹ̀ yín, kẹ́ rí dájú pé wọ́n pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì wọ́n lónìí. Ẹ sì gbọ́dọ̀ wọ aṣọ dúdú rárá lọ́jọ́ tòní. Aago 7 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 sí aago 8 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fẹ́yin tẹ́ ń lò ràwọ̀ yìí látàrí pé ẹ máa láǹfààní láti lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Pàápàá tẹ́ bá jáde pẹ̀lú mọ̀lẹ́bí papọ̀ lọ́jọ́ tòní, yẹn máa bí kí ìbáṣepọ̀ yín kó tún dán mọ́rán dáadáa. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ra yín lẹ̀ lénìí. Ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore tàbí láti lọ gbafẹ́, kò sí wàhálà. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, lénìí ìrọ̀rùn máa wáyé, ọkàn yín sì máa balẹ̀ pẹ̀sẹ̀, tí gbogbo nǹkan tó sì ń ṣẹlẹ̀ nígbésí ayé yín lásìkò yá tẹ́ yín lọ́rùn. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní ìjáde kan tẹ́ fẹ́ lọ lọ́jọ́ tòní, tí yẹn sì máa bí kọjọ́ tòní tún dára. Ẹ bá àwọn èèyàn ṣe lọ́jọ́ tòní, kẹ́ sì enjoy ara yín. Ẹ má gbé gbogbo ọkàn sí nǹkan tí èèyàn bá ṣèlérí fún yín lọ́jọ́ tòní o. Ẹ sì má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni lénìí. Kẹ́ sì rí dájú pé ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò
èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, kí ẹ máa retí àwọn nǹkan dáadáa tó máa ṣẹlẹ̀ nígbésí ayé yín lọ́jọ́ tòní. Ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, inú yín sì máa dùn. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ jáde kí ẹ wà ní ìdùnnú kí ẹ wà láyọ̀. In fact lọ́jọ́ tòní ẹ lè má realize ẹ̀ dáadáa ṣùgbọ́n àwọn bínú yín ṣe ń dùn yóò máa ran àwọn tó rọ̀gbà yín ká pàápàá àwọn tí ẹ̀dìjọ́ ń ṣiṣẹ́. Lọ́jọ́ tòní sígè kí ẹ lo àǹfààní ọjọ́ tòní láti fi yanjú nǹkan tó ṣe kókó fún yín láti mójútó tàbí àwọn kankan tẹ́ ti ń patì láàyè iṣẹ́ látijọ́ mẹ́ta tẹ́ ẹ̀ ti ṣe léni kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú, ẹ jẹ́ kára yín yá gágá, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ torí tíṣu ẹni bá ta a máa ń fọwọ́ bò ó ni. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, lénìí ó ṣeéṣe kí pressure fẹ́ pọ̀ ní gbogbo ọ̀nà fún yín àti nínú ilé àti láàyè iṣẹ́ ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ ṣòtítọ́, ẹ ṣe nǹkan tó ṣe yí pé ẹ máa lè bọ́ sí gbangba pé lágbájá èmi ni mo ṣe èmi leléyìí. Lọ́jọ́ tòní kẹ́ mọ̀ dájú pé àwọn pressure tó ń wáyé yìí èní náà ló fẹ́ fi ṣẹlẹ̀, nǹkan ò ní tó pẹ́ yí padà, kò sí situation tó máa wà permanent. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ kíyèsára, gbogbo àánú kọ́ ni ènìyàn ṣe, ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ jẹ́ kára yín yá gágá kẹ́ sì má ṣe jẹ́ kí ara yín wá ya yín ju bí ó ti ṣe yẹ lọ. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 sí aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí àwọn tó rọ̀gbà yín ká kí wọ́n disappoint yín díẹ̀ lọ́jọ́ tòní. Ìyẹn lè jẹ́ pé bóyá àwọn ò fi bẹ́ẹ̀ ní táìmù láti dá yín lò lórí ohun tí ẹ̀ ń fẹ́ tàbí kẹ́yìn náà ti máa expect púpọ̀ jù látọ̀dọ̀ ènìyàn. Lọ́jọ́ tòní ẹ lè díwọ́ eléyìí kù nípasẹ̀ pé kí ẹ má wulẹ̀ ní ẹ̀ ń gbé ọkàn lé nǹkan kíkan tí ènìyàn bá ṣèlérí fún yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní téèyàn bá ṣẹ̀yìn tàbí téèyàn ṣe nǹkan kan tí ó ń jẹ́ kọ́kàn yín rí bákan kẹ́ rí dájú pé ẹ gbé kúrò lọ́kàn kí ẹ foríjì wọ́n kí ẹ sì rí dájú pé ẹ ṣe nǹkan yín in a simple way. Ìyẹn máa ràn yín lọ́wọ́ láti mórí bọ́ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ má pẹ́jú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà pàápàá tí ẹ bá wà comfortable níbẹ̀. Ẹ má báyàn jẹ́, ẹ má báyàn fa fàǹfà lénìí. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Royal blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ẹ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tó fà á tó fi dàbí ìgbà pé lásìkò yìí ẹ fi bẹ́ẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn tó súnmọ́ yín. Àkókò yìí dára láti fi ṣàwọn àtúnṣe láàyè yìí. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kó ṣe pé bóyá àwọn stress kan tẹ́ ń go through ló lè fẹ́ fa ìkanra tàbí kẹ́ má lè ṣe dáadáa sáwọn tó súnmọ́ yín. Ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ kí ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Ẹ free mind yín kẹ́ wà positive minded kẹ́ sì má ṣe ṣe ohun tó lágbára ju ẹ̀mí yín lọ. Ẹ wá fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ violet sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ọjọ́ tòní ó ṣeéṣe kí mood swing fẹ́ gba ọkàn yín kan látàrí pé nǹkan kéékèèké gan lè jẹ́ kí ẹ máa wà very emotional tàbí kẹ́ tètè máa feel concern nípa nǹkan kékeré. Ẹ rí dájú pé ẹ kọ́ bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, bí a ti ń ronú jinlẹ̀ nípa nǹkan tí èèyàn fẹ́ sọ káwọn èèyàn tó ń gbọ́ nílé understand èèyàn. Lénìí sí rèé, ìyẹn máa ràn yín lọ́wọ́ láti má lè wà depressed. Bákan náà sì rèé, á tún lè prevent àwọn ìjà àbí àìgbọ́ra-ẹni-yé èyí tó ṣe yí pé kò wulẹ̀ necessary tí á sì bí ìrọ̀rùn ní àárín ìbáwíjọ yín pẹ̀lú àwọn tó jẹ́ mọ̀lẹ́bí àtàwọn tó jẹ́ alásùnmọ́ yín. Lénìí kẹ́ kíyèsára, ẹ wòye sí nǹkan tẹ́ máa sọ jáde dáadáa, ẹ mọ̀nà tẹ́ fẹ́ gbé ọ̀rọ̀ yín gbà. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn tàbí sọ̀rọ̀ tó máa mú kí inú ọmọlàkejì bàjẹ́. Lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè, kí ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín emotion yín kó lágbára jù yín lọ, kí ẹ kọ́ bẹ́ẹ̀ ti fẹ́ control rẹ̀ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ó ṣeéṣe kí ọ̀pọ̀ yín kí ẹ fẹ́ fèsì àwọn embarrassment kékeré kan ní ọjọ́ tòní o, tàbí káwọn kan tó rọ̀gbà yín kákọ́ fẹ́ máa fi yín ṣe ẹ̀yẹ tàbí kó máa fi yín dàpárá. Láti avoid embarrassment lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ wòye sí nǹkan tí ẹ gbọ́ dáadáa ṣáájú kí ẹ tó lè fẹ́ sọ fún èèyàn, kí ẹ sì má ṣe gbọ́ ìsọ̀yìí rárá lọ́jọ́ tòní. Tí ẹ bá tẹ̀lé èyí, ó ṣeéṣe kí ẹ fẹ́ face embarrassment díẹ̀ lọ́jọ́ tòní, kí ẹ rí dájú pé ìkan tẹ́ bá fẹ́ gbé nígbésẹ̀ tó bá jẹ́ gbòógì ẹ gbé nígbésẹ̀ lọ́jọ́ tòní, torí ọjọ́ tòní ò dára rárá láti fi gbé ìgbésẹ̀ èyí tí ó nípọn. Ní pàtàkì jùlọ, ẹ má ṣe gbé ìgbésẹ̀ látàrí pé nǹkan tí mo gbọ́, nǹkan téèyàn kan sọ fún mi lọ́jọ́ tòní kó má bàa lead sí embarrassment fún yín lọ́jọ́ tòní. Kò dára kí ẹ sunú òkun lénìí, kò dára kí ẹ sùn láì tọ́nà sùn, kò dára kí ẹ wọ aṣọ dúdú gbérémù láti òkè délẹ̀ lọ́jọ́ tòní, kò dára kí ẹ dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbí tí ó kàn yín lénìí. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ pa àṣírí mọ́ dáadáa, kí ẹ sì má sọ ọ̀rọ̀ àsọjù ní àwùjọ lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ má lè kọbi ara dáadáa sí ọ̀rọ̀ ìlera ara yín. Ẹ̀yin tó bá ṣe pé ẹ ní ìtọ̀ ṣúgà yẹn diabetes, kẹ́ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú jíjẹ nǹkan tó dùn púpọ̀ lọ́jọ́ tòní kó má bàa jẹ́ kí situation náà worst. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ ṣe akitiyan yín láti rí dájú pé ìlera ara yín ó túbọ̀ dúró dáadáa, kẹ́ sì kíyèsára pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa jẹ sẹ́nu yín lọ́jọ́ tòní. Ó dára lénìí kí ẹ jáde láàárọ̀ kùtù, kẹ́ jí, kẹ́ ṣe exercise, kẹ́ jọ́ọ̀gì káàkiri. Pàápàá ẹ̀yin tó bá ṣe pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti ṣe exercise, ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní, ó dára púpọ̀. Ẹ wá tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. Ẹ lè plan nǹkan tuntun tàbí gbégbésẹ̀ tuntun lọ́jọ́ tòní, kò sí wàhálà, ajá ṣàṣeyọrí fún yín. Light purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5:15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ bẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.